A fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní ẹ̀kan sí fún àǹfààní tí ó fún wa láti wà ní orí ètò wa tí ẹ̀ ń gbọ́ wa ní àkókò yìí. Pẹ̀lú Ọlọ́run fún gbogbo ọkàn tí ó ti ń gbọ́ tí wọ́n ti ń pè wá sẹ́yìn. Mo tún gbàgbọ́ pé ẹ ó tún kọ́ ẹ̀kọ́ láti inú ọ̀rọ̀ Ọlọ́run. Ṣé Bíbélì wà lọ́wọ́ yín? Ẹ ká jọ ṣí Bíbélì wá sí ìwé JOHANU orí 4. Ìtàn kan wà nínú ìwé JOHANU orí 4 tí ó gbajúgbajà díẹ̀. Mo kàn fẹ́ ka ẹsẹ̀ méjì péré níbẹ̀ ni láti fi dáhùn ìbéèrè kan tí àwọn ènìyàn ti bi mí rí, tí mo sì rò pé yóò ran ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lọ́wọ́ tí n bá fi kọ́ wa láti inú ọ̀rọ̀ Ọlọ́run. JOHANU orí 4 mo fẹ́ ka ẹsẹ̀ 10 àti ẹsẹ̀ 14. Tí n bá sì ka JOHANU orí 4 ẹsẹ̀ 10 àti ẹsẹ̀ 14 tán, wọ́n gbàdúrà. A wo ọ̀pọ̀lọpọ̀ ẹsẹ̀ Bíbélì lónìí, tá a kà wọ́n lẹ́sẹ̀ kọ̀ọ̀kan ní inú ètò yìí kí ó lè ràn wá lọ́wọ́ láti jẹ́ kí a lè gbé ìgbésẹ̀ tí ó yẹ ká gbé. Ìwé JOHANU orí 4, Bíbélì sọ fún wa ní ẹsẹ̀ 10 pé Jésù dáhùn ó sì wí fún un pé ìbá ṣe pé ìwọ mọ ẹ̀bùn Ọlọ́run àti ẹni tí ó wí fún ọ pé fún mi mu, ìwọ kò bá sì ti béèrè lọ́wọ́ rẹ̀, òun ìbá sì ti fi omi ìyè fún ọ. Ẹsẹ̀ 14 ní ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá mu nínú omi tí èmi ó fi fún un, òǹgbẹ kì yóò gbẹ mọ́ láé. Ẹ ṣàkíyèsí gbólóhùn yẹn gan, ẹ jọ̀ọ́, pé òǹgbẹ kì yóò gbẹ mọ́ láé, ṣùgbọ́n omi tí èmi ó fi fún un yóò di kànga omi nínú rẹ̀ tí yóò máa sun sí ìyè àìnípẹ̀kun. Ìbéèrè tọ́pọ̀lọpọ̀ yẹn máa ń bí mi ni pé kí ló dé tí ẹ kì í gbàdúrà pé Olúwa kà wá yẹ níjọba rẹ̀? Wọ́n ti bi mí jẹ́ ẹ̀kan lọ, mo sì fẹ́ dáhùn rẹ̀ pé mo ní ìdí láti inú Bíbélì láti béèrè pé láti má ṣe béèrè rárá pé Olúwa kà mí yẹ níjọba rẹ̀. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa dúpẹ́ lọ́wọ́ yín torí pé ẹ jẹ́ kí àwọn ènìyàn wá láti tẹ́tí sí ètò yìí. Olúwa, mo gbàdúrà pé kí ẹ lè ràn mí lọ́wọ́ kí n lè ṣàlàyé òtítọ́ yìí fún ẹgbẹẹgbẹ̀rún ènìyàn tí wọ́n ń tẹ́tí sí ètò yìí. Mo gbàdúrà pé kí agbára tí ń bẹ nínú ọ̀rọ̀ yín kó lè ran àwọn ènìyàn yìí lọ́wọ́. Mo gbàdúrà pé kí ètò yìí kí ó lè jẹ́ orísun ìbùkún gbà. Olúwa, ẹ fi òye fún àwọn ènìyàn. Ẹ jẹ́ kí wọ́n lè gba ọ̀rọ̀ yìí gbọ́ gangan, kí ọ̀rọ̀ yín kó sì lè ràn wọ́n lọ́wọ́. Ní orúkọ Jésù Kristi, Olúwa wa. Àmín. Mi ò retí pé kí ènìyàn kó gbà mí gbọ́ ní òní, ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́. Mo fẹ́ kẹ́ ẹ wò ó, kẹ́ ẹ ṣàkíyèsí rẹ̀ bẹ́ẹ̀ ṣe ṣàlàyé rẹ̀ nínú Bíbélì, kẹ́ ẹ sì ṣe ohun tí Bíbélì sọ. Mi ò mẹ́ni tó kọ́kọ́ bẹ̀rẹ̀ àdúrà yìí nínú Bíbélì tàbí nílé ayé, ṣùgbọ́n mo lè fi múlẹ̀ pé Olúwa kà wá yẹ, jẹ́ kí n wọ̀jọ́ bọ́ ọ̀run, má jẹ́ n fayé bọ̀ ọ̀run jẹ́, má jẹ́ kí n ṣègbé. Kì í ṣe ọ̀rọ̀ tàbí àdúrà tó wà nínú Bíbélì rárá. Èmi kì í bá wọn gbàdúrà pé Olúwa kà mí yẹ níjọba rẹ̀, torí pé mo gbàgbọ́ tọkàntọkàn pé mo ti yẹ fún ìjọba ọ̀run. Kí nìdí tí mo sì fi ń wàásù ọ̀rọ̀ yìí lónìí ni pé mo fẹ́ kí ẹ̀yin náà kí ó yẹ fún ìjọba ọ̀run, kí ẹ lè ní òye yẹn, kí ẹ lè ní ìmọ̀ yẹn, kí ẹ lè gba ohun tí Bíbélì sọ gbọ́, kí ẹ sì sá fún ẹ̀rù, kí ẹ lè fira yín lọ́kàn balẹ̀ nínú ohun tí Ọlọ́run ti ṣe àṣepé rẹ̀. Ní orí ibi tá a kà yìí, a ṣàkíyèsí pé Bíbélì sọ̀rọ̀ nípa obìnrin kan tó fẹ́ lọ pọnmi tó bá Jésù létí odò. Jésù ní kó fún un lómi mu, ó ní ìwọ Júù, òun bẹ́ẹ̀ mi ará Samaria sọ̀rọ̀, kò fún Jésù lómi. Jésù tó wá sọ fún pé ká ló mọ ẹ̀bùn Ọlọ́run. Ìdí tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn fi ń gbàdúrà pé Olúwa kà mí yẹ, mo gbàgbọ́ pé wọn kò mọ ẹ̀bùn Ọlọ́run ni.
nǹkan kejì tí wọ́n kò mọ̀ ó ní pé wọn kò mọ ẹni tí Jésù ṣe. Torí pé obìnrin yìí ó padà sọ pé kí Jésù fún un lómi ní ẹsẹ̀ 15. Bíbélì ní obìnrin náà wí fún un pé ọ̀gbẹ́ni fún mi ní omi yìí kí òrùngbẹ kí ó má ṣe gbẹ mí mọ́, kí èmi kí ó má sì wá fa omi níhìn. Ohun tí Jésù ń ṣàlàyé fún un ó ju ìmọ̀ rẹ̀ lọ. Obìnrin yìí ó fẹ́ rú omi yẹn, omi jẹ́ pé téèyàn bá mú lẹ́ẹ̀kan òǹgbẹ ò ní gbẹ mọ́. Ó fẹ́ torí pé Jésù ṣàlàyé fún pé irú omi tó wà nìyí. Ṣùgbọ́n ìdí tó fi ń bèèrè àwọn ìbéèrè yòókù ó ní pé kò mọ ẹ̀bùn Ọlọ́run, kò sì mẹ́ni tó ń bá sọ̀rọ̀. Ta ló ń bá sọ̀rọ̀ nínú ẹsẹ̀ Bíbélì tá a kà yẹn? Òun náà ni olùgbàlà aráyé. Ta ló ń bá sọ̀rọ̀ nínú ẹsẹ̀ Bíbélì tá a kà yẹn? Òun náà ni ọmọ Ọlọ́run. Ta ló ń bá sọ̀rọ̀ nínú Bíbélì tá a kà yẹn? Òun náà ni ẹni tí a pè ní ọ̀nà, òtítọ́ àti ìyè. Òun ló ń bá sọ̀rọ̀ níbẹ̀. Kí ni ìdí tí èmi kì í fi gbàdúrà wípé Olúwa kà mí yẹ níjọba rẹ? Ìdí àkọ́kọ́ ni pé ohun tí Jésù ń fi fún ni tí ṣe ẹ̀bùn Ọlọ́run, mo mọ̀ ọ́. Kí ni mo mọ̀ ọ́ sí? Ìyè àìnípẹ̀kun. Ìwé Róòmù orí 6 ẹsẹ̀ 23. Ẹ jẹ́ ká jọ wò ó dáadáa. Torí òye tí Jésù lóbìnrin yẹn ò ní, ó ní òye ẹ̀bùn Ọlọ́run. Nítorí ikú lé èrè ẹ̀ṣẹ̀, ṣùgbọ́n ẹ̀bùn ọ̀fẹ́ Ọlọ́run, ẹ̀bùn ọ̀fẹ́ ni tí í ṣe kí ní ìyè tí kò nípẹ̀kun nínú Kristi Jésù Olúwa wa. Mo ṣàkíyèsí pé ò ń gbààwẹ̀ láti lọ sọ́run. Ìwọ tí ẹ wà lára àwọn tó máa ń ronú nípa ọ̀run púpọ̀. Ò ń làkàkà láti wọ ìjọba ọ̀run. Ò ń gbàdúrà rẹ̀, Olúwa má jẹ́ kí n ba ayé bọ̀run jẹ́. A jẹ́ pé ò tí ì ní ẹ̀bùn Ọlọ́run. Ẹ̀bùn tí Jésù ń fi fún ni, nǹkan àkọ́kọ́ nìyẹn, òun ni ẹ̀bùn ni. Ẹ̀bùn Ọlọ́run yìí ni kì í jẹ́ kí n máa gbàdúrà yẹn. Kí ni ẹ̀bùn Ọlọ́run tá à ń sọ yìí? Òun náà ni ìyè àìnípẹ̀kun. Ọdún mélòó ni àìnípẹ̀kun gan? Títí láéláé ni. Kí ni nǹkan tó ní sọ pẹ̀lú ìyè àìnípẹ̀kun ni pé ẹ̀bùn ọ̀fẹ́ ni pẹ̀lú. Bíbélì sọ pé kì í ṣe ènìyàn ló ń fún ni, ṣùgbọ́n Ọlọ́run ló ń fún ni. Ìwé Jòhánù orí 10 ẹsẹ̀ 22. Jésù wí pé èmi sì fún wọn ní ìyè àìnípẹ̀kun, wọn kì yóò sì ṣègbé láéláé, kò sì sí ẹni tí ó lè já wọn kúrò ní ọwọ́ mi. Níbo ni Jésù sọ pé àwọn ènìyàn wà o inú ọwọ́ òun? Kí ló lóun fún wọn o? Ìyè àìnípẹ̀kun. Ṣé rí ìwé Jòhánù orí 3 ẹsẹ̀ 24 ti sọ fún wa pé nítorí Ọlọ́run fi aráyé tó bẹ́ẹ̀ gẹ́ tí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni, kí ẹnikẹ́ni tí tó bá gbà á gbọ́ kó má bàa ṣe kí ni? Kó má bàa ṣègbé, kó lè ní ìyè àìnípẹ̀kun. Kí ló dé tí èmi kì í gbàdúrà? Torí pé mo mọ ẹ̀bùn Ọlọ́run tí ṣe ìyè àìnípẹ̀kun. Jẹ́ pé Jésù ni ìyè àìnípẹ̀kun náà. Bíbélì sọ nínú ìwé Hébérù orí 12 ẹsẹ̀ 2 pé ó ní kí a máa wo Jésù olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé. Kò sọ pé olùpilẹ̀ṣẹ̀ àti aṣedójú ọ̀nà. Iṣẹ́ tí Jésù ṣe lórí àgbélébù, iṣẹ́ àṣepé ni. Iṣẹ́ tí Jésù ṣe lórí igi àgbélébù, iṣẹ́ tó yanjú ni. Ìgbàlà tí Jésù ń fi fún ni, ìgbàlà ayérayé ni, kì í ṣe ìgbàlà ọjọ́ díẹ̀. Láti ìgbà tí mo ti mọ ẹ̀bùn Ọlọ́run, lèmi kì í ti gbàdúrà mọ́ pé Olúwa ṣe kí ni o? Kà mí yẹ níjọba rẹ. Torí pé ẹ̀bùn Ọlọ́run, ẹ̀bùn ọ̀fẹ́ ni. Ẹ̀bùn Ọlọ́run, ẹ̀bùn ayérayé ni. Ṣùgbọ́n ẹ̀bùn ọ̀fẹ́ Ọlọ́run ní ìyè tí kò ní pẹ̀kun nínú Kristi Jésù Olúwa. Jésù kò sọ pé èmi ta ìyè àìnípẹ̀kun fún wọn, ó ní èmi fi fún wọn. Kò sọ pé èmi ṣe pàṣípààrọ̀ ìyè àìnípẹ̀kun pẹ̀lú wọn, ó ní èmi fi fún wọn. Ṣé rí gbogbo ẹ̀bùn ló ní èèyàn méjì nínú? Ẹni tó ń fún ni àti ẹni tó ń gbà á. Ẹni tó ń fún ni yẹn, òun ni ó fowó rẹ̀ rà á. Ṣé rí ìyè àìnípẹ̀kun? Jésù Kristi ló fi ẹ̀mí rẹ̀ rà á fún wa. Jésù Kristi ni ó fi ẹ̀mí rẹ̀ lélẹ̀
òun ni a pa lórí igi àgbélébùú, òun ni a sin, òun ni ó jí dìde níjọ́ kẹta. Nígbà tí a sì pa tá a sin tó jí dìde yìí, òun ni ó ra ìyè àìnípẹ̀kun fún wa. Ohun tí mo mọ̀ tí kì í jẹ́ kí n gbàdúrà Olúwa kà mí yẹ níjọba rẹ, ó ní wípé ẹ̀bùn Ọlọ́run ń bẹ. Ẹ̀bùn Ọlọ́run yìí sì ní ìyè tí kò ní pẹ̀kun ni. Ẹ̀bùn ọ̀fẹ́ pátápátá sì ni ìyè náà. Kì í ṣe ẹ̀bùn tẹ́nìyàn ń sanwó rẹ̀ rárá. Kí ni kákejì tí kì í jẹ́ kí n gbàdúrà Olúwa kà mí yẹ níjọba rẹ? Mo ti bọ́ lọ́wọ́ ìdálẹ́bi. Róòmù orí 9 ẹsẹ̀ 1. Róòmù orí 9 ẹsẹ̀ 1. Ǹjẹ́ ẹ̀bi kò sí nísinsìnyí fún àwọn tí ó wà nínú Kristi? Àwọn tí kò rìn nípa ti ara bí kò ṣe nípa ti ẹ̀mí. Ibì kan péré lèèyàn ti ń bọ́ lọ́wọ́ ìdálẹ́bi. Ibẹ̀ nínú Kristi. Ṣé ẹ mọ̀ ní láti ilẹ̀ láti jẹ̀bi, láti ilẹ̀ láti yẹ fún ìyà, láti yẹ fún ègbé ọ̀run àpáàdì. Torí pé nínú ẹ̀ṣẹ̀ làwọn òbí wa bí wa. Torí pé ẹlẹ́ṣẹ̀ lèmi àti yín. Ajogún àgọ́ ẹ̀ṣẹ̀ lára Ádámù àti Éfà ni. Ṣùgbọ́n Jésù ó wá sáyé láti gbà wá lọ́wọ́ ìdálẹ́bi pátápátá. Ẹ wò bàbá màmá, ẹ̀yin ará, ẹ tẹ́tí sí òtítọ́ yìí. Bíbélì ní kò sí ìdálẹ́bi mọ́. Kò sí nísinsìnyí fún àwọn tí ó wà nínú Kristi. Ó wà tẹ́lẹ̀. Ṣùgbọ́n nígbà tá a ti dénú Kristi, a ti bọ́ lọ́wọ́ ìdálẹ́bi. Jòhánù orí 5. Jòhánù orí 5 ẹsẹ̀ 24. Ó ní lóòótọ́ ni mo wí fún yín, ẹnikẹ́ni tí ó bá gbọ́ ọ̀rọ̀ mi, tí ó bá sì gbẹ́ni tí ó rán mi gbọ́, ó ní ìyè tí kò ní pẹ̀kun. Òun kì yóò sì wá sí ìdájọ́, ṣùgbọ́n ó ti ré kọjá bọ́ sí ìyè. Ǹjẹ́ mo tó sọ fún wọn bẹ́ẹ̀ wípé òun ti bọ́ lọ́wọ́ ìdájọ́. Ìdájọ́ wo? Ìdájọ́ ibo láyé ẹ? Ṣọ́run ni àbọ̀run àpáàdì. Torí pé ẹni tí ò bá ti ní ìdálẹ́bi, kí ló ní o? Ìdáláre. Tó bá ti ní ìdáláre yẹn, ipò ni yóò lọ o? Ìjọba ọ̀run. Olórin yẹn ní a ti dá mi láre, a ti ṣẹ́gun fún mi, ẹ̀rín ló kù mí kú, mo ti ṣẹ́ Sátánì pa. Kì í kàn ṣe pé a dá wa láre nípa ọgbọ́n wa. Ọgbọ́n wa kò lè dá wa láre. Ìwà wa kò lè mú ìdáláre wá. Òfin pípamọ́ wa kò lè mú ìdáláre wá. Ṣẹ́rí iṣẹ́ ìsìn wa kò lè mú ìdáláre wá. Ohun tó mú ìdáláre wá, òun náà ni ẹ̀jẹ̀ Jésù Kristi tí ó sọ wá di ọmọ Ọlọ́run, tó sọ wá di ajogún pẹ̀lú Kristi, tí ó sì gbà wá lọ́wọ́ ikú ọ̀run àpáàdì. Kí ló dé tèmi kì í gbàdúrà pé Olúwa kà mí yẹ níjọba rẹ̀? Torí pé mo mọ ẹ̀bùn Ọlọ́run, mo ti gba ẹ̀bùn yẹn. Èmi kọ́ ni mo sanwó ẹ̀. Torí pé ìlérí Ọlọ́run ni pé kò sí ìdálẹ́bi fún mi mọ́. Kí ni nǹkan tí kì í jẹ́ kí n gbàdúrà Olúwa kà mí yẹ níjọba rẹ̀? Ó ní pé ẹ̀ẹ̀kan péré òun ni Jésù ń fúnni ní ìyè àìnípẹ̀kun. Yóò sì di tèèyàn láéláé. Ìwé Jòhánù orí 4 tá a kọ́kọ́ kà lẹ́ẹ̀kan yẹn. Nígbà tí Jésù ń sọ fún arábìnrin yẹn pé ká ló mọ̀ mí ni, ká ló mẹ̀bùn mi, ó bá ti béèrè lọ́wọ́ mi, ìgbà sì ti fi fún wọn. Obìnrin yẹn ti sọ fún Jésù pé ìwọ tó ní dòrò tó fi fa nǹkan, ìwọ tó ní tó fi fa omi jáde. Jésù wá sọ pé omi tí wọ́n mu ìgàn tó ń pọ̀n yìí, òǹgbẹ tún gbé ọ́ tó bá mú. Ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá mu nínú omi tí èmi ò fi fún un, òǹgbẹ kì yóò gbẹ mọ́ láé. Ẹ̀mélòó ni yóò mu tó òǹgbẹ ò fi ní gbẹ mọ́? Ẹ̀ẹ̀kan. Ṣẹ́rí ẹni tó bá ti gba Jésù lólùgbàlà lẹ́ẹ̀kan, ó ní ìyè kíni o? Àìnípẹ̀kun. Ẹni tó bá ti gba Jésù Kristi lólùgbàlà lẹ́ẹ̀kan, Bíbélì wí pé òǹgbẹ kì yóò ṣe kíni o?
kò ní gbẹ mọ́ láé. Kí ló wá dé tí màmá tún gbàdúrà kàmí yẹ? Ẹ̀mélòó ni Jésù wọ ibi tó ti rúbọ fún wa? Ẹ̀ẹ̀kan ṣoṣo ni. Kò dàbí àwọn olórí àlùfáà ìgbàanì tí wọ́n ń wọlé lọ́dọọdún sí ibi mímọ́ jùlọ. Òun yàtọ̀ sí àwọn olórí àlùfáà náà. Ohun tó nílò láti mọ̀ ni kó o mọ Jésù. Tó o bá ti mọ Jésù lólùgbàlà tó o sì gbà á ní olùgbàlà rẹ, o ò nílò láti máa gbàdúrà Ọlọ́run kà mí yẹ ní ìjọba rẹ. Torí pé Jésù ó pilẹ̀, ó ṣàṣepé. Jésù ó ti gbà ọ́ lọ́wọ́ ìdálẹ́bi. Jésù sì ti ṣàlàyé pé lẹ́ẹ̀kan ṣoṣo ni. Tó o bá ti mú omi ìyè, òǹgbẹ ò tún gbé ọmọ. Nǹkan kẹrin tí kì í jẹ́ kí n gbàdúrà Olúwa kà mí yẹ ní ìjọba rẹ ni pé Jésù ó lóun lọ pèsè àyè sílẹ̀ fún mi. Jòhánù orí 14 ẹsẹ̀ 3 wípé nítorí èmi lọ pèsè àyè sílẹ̀ fún yín. Tí èmi bá sì lọ pèsè àyè sílẹ̀ fún yín, èmi yóò padà wá láti mú yín lọ sọ́dọ̀ èmi tìkára mi, pé níbi tí èmi gbé wà kí ẹ̀yin kí ó lè wà níbẹ̀ pẹ̀lú. Èròǹgbà Ọlọ́run ni pé ká lè wà pẹ̀lú òun títí ayérayé. Tó bá lọ pèsè àyè sílẹ̀, ta ni ó wà mú lọ bẹ̀? Àwa tá a mọ̀, tá a sì mọ ẹ̀bùn Ọlọ́run. Àwa tá a ti bọ́ lọ́wọ́ ìdálẹ́bi ni. Àwọn ẹni yẹn ni ìdánilójú yẹn wà fún pé gbogbo ohun tó lọ tí ó ṣẹlẹ̀ ó dá lórí ìgbàgbọ́ wa. Ẹ wo Jòhánù orí 14 ẹsẹ̀ 1 yẹn lẹ́ẹ̀kan sí. Jòhánù orí 14 yẹn mo fẹ́ kẹ́ wo ẹsẹ̀ 1, mo ti ka ẹsẹ̀ 3 fún wa lórí. Ó ní ẹ má ṣe jẹ́ kí ọkàn yín dàrú. Ẹ gba Ọlọ́run gbọ́. Kí ló sọ lẹ́yìn ẹ̀? Ẹ gbà mí gbọ́ pẹ̀lú. Ṣó ní ẹ ṣiṣẹ́ rere? Jẹ́ ó dáa láti ṣiṣẹ́ rere bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n ṣé òun ni ó mú wa délé? Ààyè iṣẹ́ rere láàyè ìbùkún. Ṣùgbọ́n ìgbàgbọ́ ló sọ wá dẹni tí Jésù lọ ń pèsè àyè sílẹ̀ fún. Láì gbàgbọ́ kò sáàyè fún wa rárá. Bọ́tá a bá ti gbàgbọ́, ààyè tiwa náà ṣe kí ni? Ó ti dúró digbí. Kọ́ríńtì kejì orí 5 ẹsẹ̀ 1. Kọ́ríńtì kejì orí 5 ẹsẹ̀ 1 wípé nítorí àwa mọ̀ pé bí ilé àgọ́ wa ti ayé yìí bá wó, kò sọ pé a rò pé, ó ní àwa mọ̀. Àwa ní ilé kan láti ọ̀dọ̀ Ọlọ́run, ilé tí a kò fi ọwọ́ kọ́, ti ayérayé nínú àwọn ọ̀run. Fẹ́kẹ̀ ṣàkíyèsí pé kí ló pé o? Ti ayérayé. Irú ìyè wo ni Jésù fún ni? Ìyè ayérayé àbí ìyè àìnípẹ̀kun? Ilé wo ló kọ́ fún wa? Ilé ayérayé. Tá a bá ti mu omi lẹ́ẹ̀kan, irú omi wo ni? Omi tí ò ń gbẹ kò ní gbẹ ọmọ láéláé, ṣùgbọ́n tí ó máa ń sun sí ìyè àìnípẹ̀kun. Kí wá làbúrò gbàdúrà tí kò nílò? Ó lè bọ́ lọ́wọ́ ìdálẹ́bi lónìí. Ilé ń bẹ fún Ọlọ́run. Wọ́n náà lè wà lára àwọn tó sọ pé àwa mọ̀ pé báàgọ́ wa tayé yìí tó bá fọ́ kalẹ̀, tó bá bàjẹ́, tó bá di erùpẹ̀ padà, a ní ilé lọ́run. Irú ilé wo ni? Ilé ayérayé. Ilé tí jẹ́ pé níbẹ̀ àgọ́ kì í díbàjẹ́, ohunkóhun kì í bàjẹ́. Àmọ́ kì í ṣe páàrò, kì í ṣe pé ó jọ bẹ́ẹ̀. Ó dá wa lójú gbangba ni. Ẹ kì í sọ gbólóhùn tó kẹ́yìn tí mo fẹ́ sọ yìí fún wa kí n tó pè wá. Ẹ lọ wo àwọn onígbàgbọ́ májẹ̀mú titun. Wọn kì í bẹ̀rù kú. Wọn kì í bẹ̀rù ọjọ́ tí Olúwa yóò dé.
wọn kì í sì bẹ̀rù ibi tí wọ́n ń lọ. Nítorí náà wọ́n máa ń gbàdúrà déédéé fún àwọn tí kò tíì ní ìdánilójú ibi tán lọ ni. Wọn kì í gbàdúrà déédéé fún ara wọn mọ́. Wọn kì í gbàdúrà fún ara wọn mọ́ rárá pé Olúwa ṣe kí ni o, kà mí yẹ. Àwọn tí ò tíì ní ìdánilójú tí wọn ò tíì ní ìgbàlà ni wọ́n ń ṣe kí ni o, ni wọ́n ń gbàdúrà fún kí àwọn ẹni náà kó lè di ẹni ìgbàlà. Ẹ̀yin náà wo Róòmù orí 10. Mo ní mi ò ní kẹsẹ̀ bẹ́ẹ̀lì mọ́ ṣùgbọ́n ó ṣe pàtàkì kí n ka Róòmù orí 10 yìí fún yín. Ẹsẹ̀ 1. Ará, ìfẹ́ ọkàn mi àti àdúrà mi sí Ọlọ́run fún Ísírẹ́lì ni fún ìgbàlà wọn. Pọ́ọ̀lù kò máa gbàdúrà fún ìgbàlà ara rẹ̀ mọ́ lọ́rọ̀ ti di. Pọ́ọ̀lù kò máa gbàdúrà fún ìkàyé ara rẹ̀ mọ́ torí òun ti yẹ. Pọ́ọ̀lù kò máa gbàdúrà fún ìrètí pé bó ní ṣe wọ̀run mọ́ nítorí pé ó ti mọ ibi tóun ń lọ. Àwọn onígbàgbọ́ májẹ̀mú tuntun wọn kì í gbàrú àdúrà bẹ́ẹ̀. Èmi ò mẹ́ni tó bẹ̀rẹ̀ irú àdúrà bẹ́ẹ̀. Ọlọ́run má jẹ́ n fayé bọ̀run jẹ́. Má jẹ́ kú sọ́nà bí èéfín. Má jẹ́ kí n ṣègbé. Kà mí yẹ níjọba rẹ. Mo pè ọ́ níjà. Wá fi hàn mí nínú Bíbélì. Gbémi kò sí lára àwọn tí wọ́n gbàdúrà bẹ́ẹ̀. Torí pé mo mọ ẹ̀bùn Ọlọ́run àtẹni tó fúnni tí ṣe Jésù Kristi. Kí ni ẹ̀bùn Ọlọ́run náà? Ìyà àìnípẹ̀kun. Torí pé mo mọ̀ pé mo nílé lọ́run. Torí pé mo mọ̀ pé kò sí ìdálẹ́bi fún mi mọ́. Torí pé mo mọ̀ pé a kì í gbàrú àdúrà bẹ́ẹ̀ nínú Bíbélì. Èmi náà kì í bá wọn gbà. Gbogbo ohun tí mo ṣe òun náà ni pé ní ọdún 27 kan sẹ́yìn mo gba Jésù gẹ́gẹ́ bí ọ̀dọ́langba lólùgbàlà mi. Lójú ẹsẹ̀ ló fún mi níyè àìnípẹ̀kun. Lójú ẹsẹ̀ ló kórúkọ mi sínú ìwé ìyè. Ẹ̀ẹ̀kan péré tó sì ti fún mi yẹn ó ti fún mi títí láéláé. Ìwọ náà gba Jésù lónìí. Pè é sọ́kàn rẹ̀. Ṣé o ti mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni ọ́? Ṣé o ti mọ̀ pé torí ẹ̀ṣẹ̀ rẹ o jẹ̀bi ikú ọ̀run àpáàdì? Ṣé o ti mọ̀ pé ikú sísí àti àjíǹde Jésù nìkan ló san gbèsè ẹ̀ṣẹ̀, kì í ṣe iṣẹ́ rere, kì í ṣòfin 10? Ṣé o mọ̀ pé tó o bá ti pe Jésù sọ́kàn rẹ, ìyà àìnípẹ̀kun ni yóò fi fún ọ? Pé fúnra rẹ̀ wípé Jésù ṣàánú mi. Mo mọ̀ pé o kú asín o jíǹde nítorí èmi ẹlẹ́ṣẹ̀. Mo sì mọ̀ pé o ra ìyà àìnípẹ̀kun fún mi. Jésù, mo gbà fún ara mi lónìí ẹ̀bùn ọ̀fẹ́ rẹ tí ṣe ìyà àìnípẹ̀kun lónìí. Jésù, mo dúpẹ́ torí pé o fún mi ní ìyà àìnípẹ̀kun lọ́fẹ̀ẹ́. Jésù Olúwa wa, àmín. Bóyá ẹ̀kọ́ yìí kò yé yín dáadáa tàbí bóyá ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ gba Jésù lólùgbàlà lónìí tẹ́ ti fi gbàgbọ́ yín sínú pé inú Jésù ni ẹ ti ní ìyà àìnípẹ̀kun nù. A fẹ́ bá yín yọ̀. Ẹ pè wá sórí 07038085652 àti 07087682122 àti 07055307492. Àwọn nọ́mbà mẹ́tẹ̀ẹ̀ta wọ́n fi sójú móhùnmáwòrán kí ẹ lè rí dáadáa wípé ìwọ náà o lè bọ́ kúrò láàrin àwọn tó ń gbàdúrà Ọlọ́run kà wá yẹ níjọba rẹ̀. Torí pé Jésù lè mú ọ yẹ tó o bá ti gbà á lólùgbàlà. Ẹ ṣé tẹ́tí, ó dàbọ̀.